ṣé mọ̀ pé ní a bá ti mọ̀ lọ́sàn a kì í gbéná wojú ẹ̀ lóru. Mo mọ̀ kọ́kọ́ mi gbọ́n dáadáa, ọmọkùnrin tó gbọ́n ni. Aládé gbọ́n o, bó ṣe rí àwọn òwe yẹn tí mo fọ́n káàkiri ó kó o sáré lọ sún níná, ó wá bá mi, ó ní ṣé anybody débi dọ́kúmẹ́ǹtì òun ni mẹ́rin kò débẹ̀, mi ò sí nílé náà, ìgbà tí mo dẹ̀ ń jáde mi ò tilẹ̀kùn. Ó láwọn ọmọ yẹn wọ́n ti débẹ̀ náà, wọ́n ti fọ́n káàkiri náà. Mo ní òkè. Ó jáde lọ, kó tó dé mo ti fọ́n mi sílẹ̀, mo ti fọ́n sílẹ̀ mo fẹ́ máa jáde. Mo wá rántí wípé ẹni tá a bá ti mọ̀ lọ́sàn a kì í gbéná wojú ẹ̀ lóru. Mo mọ̀ pé Àlàdé tèmi nìkan ṣoṣo gbogbo ara ló fi sọgbọ́n. Eléyìí ló fà á tí mo fi kó àwọn ìwé ìkúnlẹ̀. Àlàdé mọ̀ pé mo ti rí i, Àlàdé mọ̀ pé mi ni mo kó sílẹ̀. Báwo mo ṣe wá fẹ́ ṣe? Èmi náà mo mú díẹ̀ sọ́wọ́, mo sùn yòókù ná. Mo bá pè lórí fóònù. Ọkọ mi, ẹ á wo nǹkan tí mo rí o. Ó ní kí ni mo rí? Èmi náà bá pretend torí pé kò sẹ́ni tó lè bá Àlàdé sọ. Àlàdé mọ̀ pé ọwọ́ mi ni ìwé yẹn ti jáde síta. Ó mọ̀ pé ṣe ọwọ́ mi ni. Báwo mo ṣe fẹ́ ṣe láti lo ètò obìnrin? Èèyàn tó lè mọ̀ pé òun kọ́ lòun fóbìnrin lóyún, tó dẹ̀ gbóyún inú ẹ̀, tó dẹ̀ bí ọmọ sílé ẹ̀, tó ṣe kò mọ̀. Ta ló wá pa ọmọ? Àbálàdé ló pọ̀ ọmọ ni. Yìí rárá kò jẹ́ jálàdé. Láàdé wá dájú tó bẹ́ẹ̀ náà ni. Àbíkú Ọlọ́run ló pọ̀ ọmọ ni. Ẹ wò ó. Mo rò títí mo bá pàlàdé, mo ní kó wá wo nǹkan tí mo rí. Ó drive dé gbùrùgbùrù, ojú ẹ̀ ti pọ́n. Mo bá fún yọ ojú nǹkan tí mo rí. Ó ní no sperm count. Láti gbà wo? Ta ló sọ fún bí àṣírí tó ń ṣeré lè fún ẹ? Àlàdé, ṣé pé láti ọdún yìí ìwọ ló jẹ́ kí n bímọ? Ó ní ṣé òun nìkan ló ń jálàdé ni? Ṣé òun nìkan ló ń já Yorùbá ni? Òun nìkan ló ń orúkọ ẹ̀, surname ẹ̀, middle name ẹ̀. Àlàdé. Mo wá fàdá sọ. Bọ́ ní gbogbo ẹlẹ́wọ̀n bá wa gbọ́rọ̀ ilé ni. Ó bá ní fi mí lọ́sọ sílẹ̀ jọ. Ìwọ náà kò lọ ṣe photocopy, wọ́n kọ́ ló ń tàn káàkiri ni. Ṣé ìwọ kọ́ ni? Ṣé bó ní o mọ̀ àṣírí mi? Ṣé bó ló mọ̀ mí dáadáa? Nítorí mọ̀ náà nìyẹn. Nígbà tó wà mọ̀ ṣé kó o kọ́ ọmọ ọlọ́mọ tán bí fún mi. Ṣé bó ṣàgbé kan wálé wá fún mi, èwo ni wọ́n gbé wálé? Ó fẹ́ yí ilé mi lórí nìyẹn. Ó bá ní èmi mo gbé kí ni wá fún ẹ? Gbé kí ni wá fún ẹ, Àlàdé? Ìwọ ọkùnrin yìí bá mú fóònù mi, bá pe orogún mi yẹn. Ayá kí mi máa bọ̀ o, Àlàdé ti pa mí o. Ó kò jà fún ìgbà lọ́wọ́ mi. Ó ní ẹ má wọrí ní tí ń jà rí. Ayọ̀ ló ń yọ. Àwọn yanjú ọ̀rọ̀ kan ni. Ló bá kọ́ ti fún mi. Ló bá ní kí ló tí mò ń pe ìyá Akeem sọ̀rọ̀ ẹ̀mí àtòun. Mo ní kí ló tí mi ní pé wọ́n síbẹ̀. Ibi wo ò lè ṣe, ìwọ ní nǹkan ọmọkùnrin ò lè dánmọ́. Àlàdé láti bí ọdún 8 nílẹ̀ tí mo ti fẹ́. Kí ni mo ti ẹ sọ? Going to 10 years tí mo ti fẹ́ Àlàdé. Ó di wá ń fojú mi rí dáadáa. So mọ̀ pé ìyàwó ẹ̀ kọ́ ló ní ọmọ tó bí fún ẹ. Ó tún gbé wá sí nílẹ̀ tí wàá máa ní mi lára. Àlàdé ṣó o gbàgbé pé èmi ni mo ní ilẹ̀ tó kọ́lé sí? Ṣó o gbàgbé pé èmi ni mo ní ilẹ̀ yìí?
tó bá gbàgbé mi ò gbàgbé o, èmi ni mo nílẹ̀ yìí o, orúkọ mi mo fi ra ilẹ̀ mi. Nígbà tí mo rà ní bó sọ fún ẹ, ẹ̀yin kan ti sọ mí lẹ́nu, ẹni mo máa ń fi action sí jù, èmi náà ò sunkún, mo kàn imagine bí woman yẹn ṣe máa wà ní. Ló bá ní ìgbà tó wà wò ló ara rẹ̀ ńkọ́, nígbà tí wò ló ra rẹ̀ ńkọ́, mo ní ṣe bá ṣeré tèmi sọ nìyẹn wípé a máa tú oníkálukú wà gbélé kó lórí ilẹ̀ mi. Aládé ò kì í ṣe èèyàn, Aládé ò kì í ṣe èèyàn, ìwọ kọ́ ló lọ́mọ ìyàwó ẹ̀, ìwọ ló pọ̀ ọmọ yẹn, ó ní poison abájọ. Wọ́n ní pé wá sí òkè ó ti mọ̀ pé òun kọ́ lòun lọ́mọ, òròbó òun ló ń pa ọmọ ẹ̀ tó bí, ló ṣe sọ pé nígbà tó wà lóyún ṣe sọ pé tẹ́lẹ̀ fún ìyàwó ní poison jẹ, èmi kọ́ ni kẹ́ ẹ rán o. Ìdí tèmi fi sọ bẹ́ẹ̀ ni pé nígbà tó ní pé poison ló pọ̀ ọmọ tó kú, tí wọ́n dé fún ayé ní poison jẹ, ẹ má involve mi. Aládé ọkàn ò dá. Wọ́n ní báwọn ṣe bú sẹ́kún nìyẹn, àwọn bẹ̀rẹ̀ sí ń sunkún. Ìgbà tó rí pẹ́kún ìpọ̀ ló bá bẹ̀rẹ̀ sí ń bi àwọn káwọn má bínú. Wọ́n láwọn kan wọ́n ti gbogbo ẹ̀, ṣégbà táwọn ọmọ làwọn fẹ́ sọ ni, ṣé báwọn ṣe protect ẹ̀ pé káyé má yẹ̀yẹ́ ẹ̀ táwọn dẹ̀ ń gba ẹ̀bí mọ́ra, sóò làwọn fẹ́ sọ ni. Àwọn bẹ̀rẹ̀ sí ń sunkún. Ó tó báwọn ṣe bí wọ́n yẹn sọ̀rọ̀ yìí, ìyálé àwọn bá dé. Nígbà tó dé, àbá ní kọ́ tó wá dé ó ti bì àwọn pé káwọn má sọ fún ìyá Akeem o, pé káwọn sọ pé àwọn ò ń jà ní, àwọn dẹ̀ ti parí ẹ̀, àwọn náà wọ́n ti gbọ́ tí Akeem dé. Àwọn kan sọ pé ẹ wo ó ń bá mi jà ní, ó ṣe kíní kan ni, ó ṣàbá àwọn parí ẹ̀. Ìyá Akeem wọn kó ń bá ẹ jà, wọ́n ṣe àparí ẹ̀, màá rí yín ṣọ́ọ̀bù. Ó ṣáà mú ìyá Akeem bá lọ tiẹ̀, ọkọ wọn bá dọ̀bálẹ̀, ló bá ń bẹ̀ wọ́n, ó ní Àjíkẹ́, àsìkò ti tó tí màá sọ gbogbo nǹkan tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ fún ẹ, àsìkò ti tó tí màá jẹ́ kó mọ bí gbogbo ẹ̀ ṣe rí. Mi kì í ṣe èèyàn burúkú o, ìdí tí mi lè fi sọ fún ẹ pé òun ló sperm count, ìdí náà pọ̀ o, kóun tó fẹ́ rárá mo ti mọ̀ pé òun ní pé ọmọkùnrin fẹ́ máa báyàn lájọṣepọ̀, tó kọ́ máa lájọṣepọ̀ báyìí àtọ̀hún sàn. Fún ìdí èyí, ìgbà tó rí pé òun ti ọ̀pá tọ̀hún sàn tóun, ọmọbìnrin kan tóun fẹ́ ń gbà kan lọ sóhun pé báwo ni nǹkan tó ń jáde lójú ara tiẹ̀ ṣe dàbí omi báyìí, kò tiẹ̀ kí. Ó lè máa ní pé bí omi bíi ti báwo, pàtó òun ò rátọ̀ ọkùnrin míì rí. Ó ní lọ sí hospital tó ń lọ, wọ́n sọ fún òun pé kò sí ẹni tó wà nínú nǹkan ọmọkùnrin òun kò ju bí 3,000 lọ, kò ju bí 30,000 lọ. Àtìgbà yẹn ló ti kó sí. Ọmọbìnrin yẹn kọ́kọ́ dúró tí òun tẹ́tẹ̀lẹ̀, ìgbà tó yá ọmọbìnrin lọ. Ó nígbà tí òun pàdé Àjíkẹ́, òun rí pé innocent ni òun ti ẹ̀mọ̀ yàtọ̀ sàn àbí òsàn, ló ń ṣe tètè fẹ́ kíákíá torí ìwọ̀n ò fẹ́ kí wọn náà mọ pàtó òun sùn kó wọ́n bá fòun sílẹ̀. Ó ní gbogbo ìgbà tó máa bá mi sọ̀rọ̀, òun mọ̀ pé mi ò nálè, mi ò ní nǹkan kan, àmọ́ òun fẹ́ kí n lọ gbọ́mọ wá fún un. Ló ṣe máa ń sọ bí ọ̀rọ̀. Ó náà Àjíkẹ́, ìfẹ́ tó ní sí mi ti pọ̀ jù. Àjíkẹ́, ìfẹ́ tó ní sí mi ti pọ̀ jù. Kì í ṣe pé bí ìyẹ̀fọ́ á sì lóògùn fún mi o, ọ̀dọ́ o, wọ́n fẹ́ nǹkan síná fún mi o, tó ṣe pé tí n bá ti rí ẹ, inú máa ń bí mi ní gbogbo ìgbà. Gbogbo ẹ̀ pátá ni màá ṣàlàyé fún ẹ, Àjíkẹ́, ṣáà ní sùúrù. Èmi náà bá jókòó, mo ní mo fẹ́ gbàlàyé ẹ̀. Lóun
lóun máa sọ gbogbo ìṣẹ̀lẹ̀ fún mi o. Mo ní mò ń gbọ́. Aládé mò ń gbọ́, mo fẹ́ mọ̀. Aládé mo fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Tí o mọ̀ pé àtẹ ò lè dọmọ látọdún tí mo ti fẹ́ ẹ, o ò sì sọ fún mi. Ìyá Fawaz tó dé lánàá ló sọ fún. Ní ìsìn tí wàá tú àṣírí ẹ̀ fún mi báyìí o. Ṣé bó lò fún ọgbọ̀n orí káàkiri? Ó ní Ìyá Fawaz kú. Ó ní Ìyá Fawaz ò mọ̀ mí. Ó ní Àjíkẹ́ ẹnìkan ti fẹ́ máa blackmail òun. Ta ni? Ta ló lè jẹ́? Wo gbàgbé ń pẹ̀ ṣé èmi tí wọ́n fẹ́ kí mo náà ni mo ti mọ̀ yìí. Ta tó tún wá fi ń bò fún. Àwọn báwo lọmọ Ìyá Fawaz ṣe jẹ́? Ṣé jó wọn sí ni? Ibùkún lè ti rìn kóra yín. O fẹ́ mọ̀ lé ni. Ó ní àrìnkóra wá bí kankan o. Ibi iṣẹ́ òun lòún wà níjọ́ náà lọ́hùn. Ẹnìkan táwọn fẹ́ lọ bá ṣe omi bọ́ọ̀ ẹ̀ lọ́fíìsì ẹ̀, ibẹ̀ làwọn wà. Àwọn bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ó tán, ó fi wọ́n fáwọn kó wọn ní mọ́tò kó máa lọ. Àwọn gáàsì ti wà ń bẹ̀ pẹ̀lú irinṣẹ́ tó fẹ́ lò. Ní kọ́ọ̀dù yẹn wọlé. Bí kọ́ọ̀dù yẹn ṣe wọlé, ẹni náà sunkún lórí fóònù. Ta ló ń sọ̀rọ̀? Ó ní òun ni, ìwọ ta ni? Ó lóun Ìyá Fawaz, Ìyá Fawaz. Ó ní mi mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. Onígbà tí wàá pẹ́ díẹ̀ o, ó ti wá padà pé òun padà. Òun ò mọ̀ tó ń jẹ́ orúkọ tẹ dá yìí. Ó ní ẹjọ́ mo fẹ́ rí yín ní sà. Ok, gẹ́gẹ́ bó ṣe ń sunkún lórí fóònù, òun ní kò sí wàhálà. Ibo ni ẹ ti máa rí òun? Ṣé máa rí òun lé? Wà á ní rárá o. Ní rárá mi wá rí ní o. Bẹ́ẹ̀ kí mi fẹ́ kí ìyàwó mi mọ̀ ẹ́ jọ. Ṣé mọ ìyàwó mi ni? Mo mọ ìyàwó yín. Ẹjọ́ nítorí náà mo fẹ́ rí yín, mo fẹ́ rí. Mo fún náà wá bẹ̀ yín. Nǹkan tó mìíràn kan yín àti nǹkan tí ò mìíràn kan yín kò ní bàjẹ́. Ẹjọ́ ẹ̀ mo fẹ́ rí yín. Ó lóun wá ní kó wá bá wọn ní ilé ìtura kan táwọn ti máa ń ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun. Ibẹ̀ ló ń wà. Ó ní níbẹ̀, ó ní wọ́n ní rúùmù. Ó ní àwọn adájọ́ tó ń ti ń lọ bẹ̀ yẹn. Òun ò ló rúùmù wọn rí. Ó ní kò sí nǹkan tó ń wà àtọ̀hún ò lè dánmọ́. Kí ló ń wá káàkiri? Ó ní Àjíkẹ́, ó wá bá mi ń bẹ̀. Nígbà tó dé, mo rí pé wúmà kan tí ọjọ́ tèmi àti ẹjọ́ ń lọ síbì kan tó rí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó ní ká hẹ́pù déwájú tó fi sọ pé ṣọ́ọ̀bù ẹ̀. Mo rí pé òun ni. Mo lè kó máa sọ̀rọ̀ Ìyá Fawaz fún mi tó bá ní kí bẹ́ẹ̀ hẹ́pù ẹ̀. Wá lóun mọ̀ mí dáadáa. Bóun ti wá sílé wa rí ohun tí ó gbé ẹ̀. Mo ní èmi kì í dáyàn mọ̀. Kọ́ má bínú pé ṣé kò sí tọ́ fẹ́ fi rí mi. Èrò ọkàn mi ni pé kí ló fẹ́ rí mi fún? Ló bá fẹ́ kúnlẹ̀ láàrin gbogbo ibi tí èmi wà. Ẹ dìde. Kí ló ṣẹlẹ̀? Ẹ wò ó. Báwọn ṣe wáyé wọ́n ti lé àwọn kúrò nílé. Wọ́n ti ṣe gbá kan. Àwọn rántí ìyàwó mi sọ fún mi náà. Mo dẹ̀ fún un kó bá mi fún yín ní nǹkan. Wọ́n fún wa. Bí o ti lọ ní àwọn tó ń jẹ ní gbèsè tí wọ́n pa orí wọn lórí wọ́n ṣàgbówó ṣàbẹ̀rẹ̀ gbàgà. Ó ní má jẹ́ ń tàn ẹ́ jẹ. Ẹkú tó máa sun tí màá ní pẹ̀lẹ́ kí n fọwọ́ kan pé kó má sunkún mọ́ kí n fún un ní sáfẹ́tì kó fi dùn ojú ẹ̀ báyìí. Ó ní àwọn ọmọ bára wọn ṣe ń ṣe àwọn. Aládé ló wọ̀n bára wọn ṣe ń ṣe òun. Ó ní ìwà ní ẹ̀pẹ̀lẹ́ ní ara wọn dìde gbogbo fíìmù òun irú bẹ́ẹ̀ yẹn. Òun fíìlì rí ẹ̀rí o but ó bọ́ sí fíìlì yẹn ó tíìkì gan. Ó máa ń pé òkè ẹ má wọrí. Mo jà nísìnyí òun ò ní káàṣì lọ́wọ́. Ó ní àmọ́ òun á ṣe transfer fún mi. Ẹ fún mi láka nọ́mbà yín. Ló bá fún òun ní OP àkáǹtì ẹ̀. Òun bá ṣe owó sí i nítorí OP òun ní kódà òun fẹ́ fún ní bí i 30,000 tẹ́lẹ̀ bí i 20,000. Ó ní òun end up fún ní 80,000 naira. Iye tó pé owó ní gangan lòún fún. Ẹ ṣé sá, God bless you sá. Ọlọ́run àwọn àbùkún yín sá. Wọ́n ní ibo lẹ ti gba nọ́mbà mi.
wọ́n ní pé last time tí wọ́n fẹ́ bá mi pè yín pé kíní kan pé ìyàwó mi fi nọ́mbà yín pè mí èmi ò store nọ́mbà yẹn tó tó ti fi pè mí báyìí ó lóun tẹ̀ mọ̀ pé òun ní lọ́wọ́ òun ṣe kíní kan. àǹtí Ṣeun mo bá wò pé ó fi nọ́mbà ìyá Fawaz pé ọkọ mi kẹ̀ nígbà wo mi ò kí ń wà careless tó gbó level yẹn gbáwo ni mo ṣe yẹn ó ní wò ó gbàgbé yẹn lẹ́yìn ìgbà yẹn òru yẹn wọn ò lè sùn mọ́jú ọkàn òun ò balẹ̀ òun á lọ wọ́ pé òun ní nọ́mbà yẹn ní ó pè òun náà wò ó òun gba sitting room lọ òun kọ nọ́mbà yẹn sílẹ̀ òun tẹ nọ́mbà yẹn sórí fóònù òun sẹ́ǹdẹ̀ òun sáré kọ́ọ̀tì ẹ̀ bó bá dàrọ̀ là òun máa pè é bó dẹ̀ ṣe ríǹgì ẹ̀ pé nọ́mbà tó ń lò náà ni ó ní ọkọ̀ wọn bá ṣe pé òun bá lọ ń tò òun lọ sùn bó dàrọ̀ ọjọ́ kejì òun wá ọjọ́ kejì òun tẹ̀ sí pé òun wà nílé ló bá pe òun wípé òun rí miss call òun pé ẹ ṣàánú ọlọ́run máa bùkún yín o Àjíkẹ́ ó wà níbẹ̀ nígbà tó ń bá mi sọ̀rọ̀ mo ní kò tó pé mo kí i àwọn torí pé o gbà mí gbọ́ o ò tú mi lọ́wọ́ wò o ò béèrè ta ló ń bá mi sọ̀rọ̀ èmi náà sì sọ ẹni tó ń bá mi sọ̀rọ̀ fún un ìgbà tí mo kún un lé báyìí ara mi ń gbọ̀n ní sáà kún un lé kí lè tètè lọ́ bá sọ̀rọ̀ nígbà tí mo kúrò nílé ṣọ́ọ̀bù ẹ̀ ló ń gbà lọ ìgbà tó ń débẹ̀ òun rí pé inú kúlà ló kó mineral sí àti àwọn pure water mo bá ní ní freezer ni ó lóun ò ní freezer mo bá ní ok ó ní sọ mọ̀ pé ọjọ́ kejì ni mo ra freezer fún tó nù ṣọ́ọ̀bù ẹ̀ ó ní tó bá dúró báyìí ọkàn òun ò lọ bòmí ọjọ́ ẹlọ́kùnrin máa lọ ìjọ ìrìn wọn wà ní tóun ti ṣe fàájì kò ju bí ọ̀sẹ̀ kan sí àwọn náà lọ bí ọ̀sẹ̀ méjì o ló ń bá kókó wá bá wọn bẹ̀ pé ẹ má bínú o mo fẹ́ ṣe fàájì fún ìṣẹ̀lẹ̀ wa ó lóun máa wà nígbà tó dé Àjíkẹ́ ó múra ó ṣe gbogbo ẹ̀ mo gbà tí wọn bẹ̀rẹ̀ sí marina ló wá fáìn tó báyìí ó jókòó síwájú mi àjọ ń sọ̀rọ̀ bí mo ṣe ń bá a sọ̀rọ̀ lónìí òun ò fẹ́ kí àwọn èèyàn kó rí òun ní ìbà yìí o kó má lọ sọ fún ìyàwó yín tí wọn ní rúùmù bí ni ó ní kì í ṣe pé bí ọkùnrin ní kókó ń bá ní ìkàwé àpò àmọ́ ọkùnrin kan máa ń fà sí i ọ̀nà ní rúùmù wa ẹ jẹ́ ká lọ bẹ̀ ká máa kí ibẹ̀ ní ká ti máa tó ọ̀rẹ́ báyìí wá máa ṣe fàájì bóyá ibẹ̀ òkùnkùn sí ọkàn òun mọ ìyàwó yín òun lè ṣe orúkọ bẹ́ẹ̀ pẹ̀lú yín bá pé báàmà jọ máa lo yàrá fún 2 hours wọ́n bá gbé ẹ̀pẹ̀ súpù wá mi ò mọ tí yó kò mọ tí yó mo ṣàlè pé àjọ lájọṣepọ̀ láti gbà yín láti jọ ní àjọṣepọ̀ ni mo ti ń fẹ́ ilé tó ń gbé mo change mo sọ́jú room and parlour self contained kí ni ráyè máa wà lọ́lé lọ́pọ̀ ìgbà tí mi bá níṣẹ́ ọ̀dọ̀ ẹni máa wà màá ní kó má lọ ṣọ́ọ̀bù nígbà tó yá ó sọ fún pé òun lóyún mo fẹ́ stop mi ò lè stop mi ò fẹ́ bá nígbà papọ̀ mọ́ àmọ́ I can't help it ìgbà tó lóun lóyún mo rò pé ọmọbìnrin yìí tó ní ọkọ òun ti fòun lẹ̀ tipẹ́tipẹ́ òun ò ní ẹni tóun fẹ́ yìí bóyá Ọlọ́run ti gbàdúrà wọn ni òun lọ ṣe tẹ́sí àtọ̀hún lẹ́ẹ̀kejì ìgbà tó ń ṣe Àjíkẹ́ àtọ̀hún sì sàn náà o ta ló wá fún ìyàwó wá sí lóyún mo wá wò ó pé kí n lò ó láti fi protect orúkọ mi kúrò nínú àgàn kán bàbá èmi àtọ̀ mi ò lè tọ́ mọ́ bí mo ṣe gbà nìyẹn kí ìyàwó wá sí wá ní o kókó ó bí mi kó lóyún yẹn o gbogbo ń lọ́wọ́ ẹ̀ ó bímọ o mo ní kó jẹ́ ká sì kó